nítorí àkókò wa ká má fi àkókò ṣòfò pàápàá. mo ní ìjà àgbà ń bẹ láàrin àwọn agitators. wọ́n ti ní èmi ò kì í ṣe agitator. wọ́n ní àwọn jà fún òmìnira ilẹ̀ Yorùbá. wọ́n ní àwọn làwọn jà fún òmìnira ilẹ̀ Yorùbá. àwọn nìkan náà làwọn jà fún ilẹ̀ olómìnira ti Yorùbá. wọ́n ní pretender lèmi pé mi ò kì í ṣe agitator. well fine mo gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n kóra wọn papọ̀ náà ìjà ni wọ́n ń bára wọn jà. kò mátà bóyá èèyàn wà nínú ẹgbẹ́ kó tó jà fún òmìnira ilé ẹ̀, ìlú ẹ̀, ìpínlẹ̀ rẹ̀, ẹ̀yà rẹ̀ tàbí orílẹ̀-èdè rẹ̀. orílẹ̀-èdè ti Yorùbá lèmi ń ja ìjàngbara fún. lóòótọ́ àwọn àṣàwọ̀ kan wọ́n lè sọ wípé àwa ò kì í ṣe agitator lónìí. àwọn yẹn ní ọ̀mọ̀gbà tí ẹ̀ẹ́dógúndógún, wọn ọ̀mọ̀gbà tí ẹ̀ẹ́dọ́gbọ̀ndọ́gbọ̀n, wọn ò mọ bá a ṣe bẹ̀rẹ̀, wọn ò mọ bá a ṣe kún tá a fi dọ́rùn. ṣùgbọ́n wọ́n dé nìsín wọ́n ní àwa ò kì í ṣe agitator. wọ́n wá lọ fi tìpátìkú kò háàdì mi mọ́bì kan. wọ́n nítorí pé olóyè Sunday Igboho sọ wípé kí àwọn háàdì mi síbẹ̀. èmi ò wá nígbà. wọ́n ti fi mí bí ọ̀rẹ́dì o. wọ́n yọra mi kó ń bẹ̀ ọ̀rẹ́dì o. ṣùgbọ́n mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn gẹ́gẹ́ bí mo ti ṣe mo fún wọn nímọ̀ràn sẹ́yìn. ìmọ̀ràn kí ni mo fún wọn sẹ́yìn? èmi wà nínú ẹni tó pe àwọn àgbààgbà Yorùbá nínú agitation yìí pé kí wọ́n jọ̀ọ́ torí Ọlọ́run kí wọ́n gbìyànjú láti kó àwọn tí wọ́n bá nígbàgbọ́ wípé wọ́n ń jà fún ẹ̀tọ́ Yorùbá ní tòótọ́ pé agitators ni wọ́n, kí wọ́n gbìyànjú láti kó wọn papọ̀ sójú kan. ojú ìwòye mi tí mo fi sọ bẹ́ẹ̀ kì í ṣe láti lọ́ mọ́ bára wọn jà tàbí láti bára wọn ṣọ̀rẹ́, ṣùgbọ́n kó lè jẹ́ wípé information kan náà ní gbogbo wa máa pín tàbí láàmú sọ̀rọ̀ lé lórí láti gbàdégbà. now Yorùbá ní bákan náà lè bí pani ìsọ̀rọ̀ ẹ̀ níyàtọ̀. agbékalẹ̀ kálukú wọ̀ bára wa mu. àwọn olólùfẹ́ wa sì gbà wá bá a ti rí. àwọn olólùfẹ́ tèmi nìsín wọ́n gbà mí bí mo ṣe rí. lóòótọ́ ni pé alágbèrè olólùfẹ́ pọ̀ o. the same set of people tó ń listing sí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko, that same set of people náà ló ń listing sí Tẹ́ni Ọmọ Ológo and the rest. now lára wọn ni bọ́jú sọ yìí àlédìké bú ọ, Tẹ́ni Ọmọ Ológo bú ọ, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko sọ báyìí, lágbájá sọ báyìí, tàmẹ̀dún sọ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. majority wọn ló ń dájà lẹ̀ láàrin àwọn agitators yìí. ìyàtọ̀ èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ni pé ìpàkọ́ ọ̀gbọ́sùtì orí ẹlẹ́gàn ló yí. kọ̀ọ̀kan mi èèyàn sọ̀rọ̀ mi àbí èèyàn ń bomi, ibi tí mo ń lọ lèmi máa wò. Yorùbá nation tàbí being an agitator kò túmọ̀ sí pé kéèyàn dé fìlà o tàbí kéèyàn wọ aṣọ tí wọ́n ya orí Odùduwà sí. ìyẹn kọ́ ni wọ́n pè ní agitation. no ó jù bẹ́ẹ̀ lọ. ìfẹ́ inú, ìfẹ́ ọkàn fún ẹ̀yà èèyàn òun ni wọ́n ń pè ní agitator o. kì í ṣe ariwo tá a pa no, because ariwo tó ń pa só dénú. ìjàngbara tó Ọlọ́run jà só dénú. sí ọkàn kan ló fi ń ṣe kì í ṣe pé dúdú lẹ́yìn rí òde ni. òde rẹ nìkan lọ́rẹ̀wà tó wuyì rẹ fẹ́rẹ́fẹ́ táwọn ẹgbẹ́ máa yẹ gudu ọ̀rọ̀ Yorùbá ká lára gan o, àwọn máa yẹ dá gan o, in fact abiyamọ gidi ni o. wọn ò ní mọ̀ wípé nísàlẹ̀ inú rẹ̀ ó mọ̀ wò pé àwọn wèrè àwọn tó rí wọn ò pé èmi tí mo yàdọ́gbọ́n tí mo ti mọ̀ pé tí n bá support yín ẹ padà takò mí náà ni. now nínú ibi tí wọ́n ti kóra wọn jọ yẹn a rí odidi ọjọ́ tó jẹ́ pé ìbú wọn fi búra wọn. lágbájá lè mú yàn wọ bí o, tàmẹ̀dùn lè mú yàn wọ bí o. majority àwọn tó ti wá ń bí gan mi ò rójú wọn rí, mi ò gbọ́n pa wọn rí. ṣùgbọ́n àwọn èèyàn kan gbọ́n pa wọn ló jẹ́ kí wọ́n kó wọn jọ síbẹ̀. no matter how big you are, tó bá lọ jẹ́ agitator tó gbọ́n mi rí tàbí tó gbọ́n pa mi rí àfi tí kì í bá sílẹ̀ Yorùbá lọ ń jàjọ̀ òmìnira fún
pọ̀ wá sọ pé lónìí o bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tóbi tó o agitator ni ọ́ o ṣùgbọ́n wọ́n wá dárúkọ ọkùnrin kan pé Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀wá ni mọ́ o ǹdàmọ̀ ǹgbọ́rí ìsìnkúnpa rẹ̀ rí òun rọ ni ọ́ so ìyẹn ti yó mi ju kẹ́ ẹ fi mí sí gúrùpù lọ yàgò lọ as I was saying ọ̀fẹ́ mọ̀ nǹkan t'Àkàndá ọ̀rọ̀ Awíkonko ń sọ mo ní kó lọ sí orí YouTube Àkàndá ọ̀rọ̀ Awíkonko kó lọ wo àwọn nǹkan tí mo ti ṣe bẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá lórí ìran Yorùbá lórí èdè àti àṣà Yorùbá ẹnìkan kò lè wá dé lọ́sàn-án gangan tàbí ńrọ̀lẹ́ kó mọ̀ wá béèrè pé bóò ni wọ́n ti ṣe tàbí wọ́n ṣe ṣe báyìí now mo mọ̀ pé tó bá yá ẹ sọ pé ẹ fẹ́ jàre láàrin yín ẹ tún máa bára yín jà nítorí ẹ̀ kẹ́ ẹ kóra yín papọ̀ sójú kan kó túmọ̀ sí pé kẹ́ ẹ mọ jìjà àgbà láàrin yín èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi mo ṣáájú lágbájá bẹ̀rẹ̀ tàmẹ̀dùn kò lè sọ̀rọ̀ jù mí lọ làkàṣègbè ìlẹ́yìn mi lọ bẹ̀rẹ̀ we don't need all that kí lẹ fẹ́ kọ́ jẹ́ fèètì àwọn Yorùbá ta sọ wípé à ń jìjàngbara nítorí wọn because àwa gan tá a sọ pé à ń jìjàngbara à nífẹ̀ẹ́ ara wa inú wa ò kónú ọkàn wa ò papọ̀ a fẹ́ bára wa ṣe à ń yẹn nìkan láàyò yẹn nìkan ń pọ̀ sí lágbájá mo fẹ́ràn tàmẹ̀dùn mo kórìíra kò lè wọ́ọ̀kì ohun tí mo sọ fún yín nígbà tí mo ní káwọn àgbàgbà Yorùbá kí wọ́n kó yín jọ tàbí kí wọ́n kó wa jọ òun ni wípé àwọn kan sọ pé Àkàndá ẹ̀yin ló yẹ kẹ́ dá gúrùpù lẹ̀ ká ní mo dálẹ̀ bí yóò ṣe rí náà rè mo mọ límìtì mi mo mọ tó yẹ kí n ṣe àti tí ò yẹ kí n ṣe ní tí bá fẹ́ dálẹ̀ tó bá jẹ́ lórúkọ Àkàndá ọ̀rọ̀ Awíkonko máa ń mọ̀ ṣùgbọ́n pé mo kẹ́gbẹ́jọ lóòótọ́ kò gbọ́jú nǹkan tí mo lè dálẹ̀ lọ ẹ̀ ń bá fẹ́ ni yóò darapọ̀ ẹ̀ ń tí ń bá fi síbẹ̀ tí ò bá fẹ́ ni yóò yọra rẹ̀ jáde ṣùgbọ́n tẹ́mi bá fẹ́ dárú ẹ̀ kalẹ̀ máa kọ́kọ́ pé àwọn agitators yẹn lọ́lọ́kan ọ̀jọ̀kan níkọ̀ọ̀kan bá wọn sọ̀rọ̀ nítùgbẹ́nùbí ṣàlàyé ṣàkàwé ṣàfiwé ìdí tó fi yẹ ká fohùn ṣọ̀kan ìdí tó fi yẹ ká pawọ́pọ̀ ká pamọ́ pọ̀ ìdí tó fi yẹ ká pa ìtọ̀pọ̀ kó lè bá ó ṣùkùṣùkù má ṣàlàyé fún wọn kí n tó háàdì wọn síbẹ̀ kò sẹ́ni tí mi ò lè approach láàrin wọn tẹ bá máa ń wò mí dáadáa mo máa ń sọ gbólóhùn kan wípé tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá tó bá jẹ́ lórí ìran Yorùbá tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation kò sẹ́ni tí mi ò lè bá làjà that means kò sẹ́ni tí mo bá jà tí mi ò lè bá parí ẹ̀ ó pín sọ́nà méjì ìjà òun lè parí pátápátá a lè parí ẹ̀ wípé àjọ fẹ́ ṣàṣepọ̀ kílẹ̀ Yorùbá ó lè gòkè àgbà ká sì mọ bára wa jàjà wa lọ lọ́wọ́ àlàáfíà ọ̀nà méjì tó lè pèsè nìyẹn mi ò kí ń bá yàn ja ìjà àjàdíjú are you getting me now spirit tí àwọn bàbá wa ní ló yẹ káwa náà ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ò ní gbọ́ kí n má ṣètò kí n má dárúkọ Professor Banji Akíntóyè màá rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ọ̀run ọ̀gbẹ́ bọ́ because mo ti sọ̀rọ̀ sí bàbá rí but ọjọ́ tí bàbá máa bá mi sọ̀rọ̀ bàbá ò wò pé mo ti sọ̀rọ̀ sáwọn rí ohun tí bàbá sọ ni pé ọmọ mi ni ọ́ n ò sì lè bínú sí ọ ṣùgbọ́n máa ṣe díẹ̀díẹ̀ nǹkan tí wọ́n ń pè lólórí nìyẹn olórí máa ń sọra rẹ̀ ẹ́ dàkìtàn ni olórí máa ń gba ẹ̀gbín mọ́ra ni olórí ò ní sọ pé ọmọ ilé lọ́sẹ̀ mi ẹlùkù mọ̀ lórí ẹjẹ́ apá because ẹni tó ṣe ti ọ̀dà lónìí ó lè ṣe ti ọ̀dà lọ́la ẹni tó bá ṣe ti ọ̀dà lónìí tó bá ṣe ti ọ̀dà lọ́la dáadáa ò ní òun láwàárò mọ́ lọ́la pé wẹ́ ó ti ṣe ti ọ̀dà sẹ́yìn náà ẹjẹ́ aró lẹ́yìn ò mọ́ lára ṣùgbọ́n àwọn kan ibi tó ti ṣẹ̀wọ́n ni wọ́n máa lò ní hámà wọn ò ní rántí eléyìí tó ṣe tọ́ da because wọn ò kí ń rí nǹkan rí tó bá ṣe eléyìí tó bá kù díẹ̀ káàtó ni wọ́n máa ń sọ wọn ò ní rí aṣọ funfun yékéyéké tó wọ̀ sọ́rùn ìwọ̀nba ẹrẹ̀ tíntínní tó rọra ta sí
tó o sì mọ̀ pé tó o bá ní kó o fomi fọ́ ojú ibì ọ́ hàn ojú àpá ibì ọ́ hàn yọba ìwà aṣọ rẹ jẹ́ tó wá fi ilẹ̀ ẹbẹ̀ pé aṣọ òní ni mo kúkú ti mú fóònù jẹ́ ìwọ́ fóònù mi ń bá délé kí n fọ́ kí ló ń ṣe wá gan especially gbogbo wàhálà yìí àwọn tó jóbìnrin láàrin agitators àwọn náà nìṣòro àwọn agitators especially Lady K àti Tẹ́ni ọmọ ológo kí ló dé tẹ́yìn méjèèjì kí fẹ́ rí mi ara yín látàn kí ló dé tẹ́lẹ̀ pawọ́pọ̀ kí ló dé tẹ́lẹ̀ gbàgbé lágbájá sẹ̀mí tàmẹ̀dún sẹ̀mí because nínú platform náà bí tí mo ti ń listing sáwọn voice note ni mo ti gbọ́ tí Lady K sọ wípé Tẹ́ni ọmọ ológo lè kó yàn wá bí tàbí kò lè dá ẹgbẹ́ sílẹ̀ kí n join wọn láéláé ẹ má bínú o ọ̀darùkọ bẹ́ẹ̀ tàbí kí n máa play àwọn ọ̀rọ̀ yín ni mi ò nídìí láti play ẹ̀ n tí mo ń gbìyànjú àti sọ fún ẹni wípé ẹ gbàgbé ọ̀rọ̀ àná kẹ́lẹ́ rẹ́nìkan bá ṣeré tó bá jẹ́ lóòótọ́ lẹ́ńjà fúnra Yorùbá àwa tá a jẹ́ agitators dandan ni ká bára wa ṣe mi ò ní kẹ́nìkan sọ wípé òun ní information láti fún yẹn o ẹ tó bá ní information kó lò ó fúnra lára ẹ̀ information kálukú wọ̀ bára mu information tá a lè jọ sọ̀rọ̀ lé lórí lélẹ́ tó bá wá látòkè bóyá bàbá Bánjí Akíntóyè ní information fún wa tàbáwọn àgbààgbà nínú agitators àwọn àgbààgbà nínú agitation wa yìí tí wọ́n bá ní information tí wọ́n fẹ́ ká pass across wọ́n lè fún gbogbo wa èmi àkàndá ò ní information látọ̀dọ̀ ẹnì kankan mi ò dẹ̀ kí n wo show any one of you bí wọ́n máa gbàgbà fẹ̀yìntì jókòó máa wo intention náà kọ̀ wáyé rí ntí máa mú mi tó lè mú mi wò ó ní pé lágbájá bó olóyè Sunday Igboho lágbájá sọ̀rọ̀ báyìí nípa mi o tàmẹ̀dó sọ̀rọ̀ báyìí nípa mi o kí n tó sọ̀rọ̀ mo kọ́kọ́ fẹ́ mọ tó ń tọ̀ ń sọ nípa mi tó bá jẹ́ tí mo lè fún lésì màá fún bó bá jẹ́ tó yẹ kí n gbójú kó ń bẹ̀ màá gbójú kó ń bẹ̀ sí gbogbo tó sọ̀rọ̀ mi ni mò ń fún lésì ni. ṣé bí mo gbọ́ ǹgbà tẹ́ sọ pé mi ò kí sagitator ǹjẹ́ mo face any one of you no mo gbọ́ ǹgbà tẹ́ pè mí ní pretender mi ò face anybody because mi ò expect ìyìn látọ̀dọ̀ yín mi ò dẹ̀ expect ìyìn látọ̀dọ̀ ẹnì kankan mò ń ṣe nǹkan tó wù mí láti ṣe tí mo fẹ́ràn láti máa ṣe ń tèmi ni ó yàtọ̀ sí tọ̀dọ̀ yín ẹ̀yin lẹ ṣe show ṣe á rí mi mo ju lágbájá lọ mi ò ju tàmẹ̀dò lọ I will never think of that iwájú tèmi ń lọ lèmi máa ń wò lágbájá jù mí lọ tàmẹ̀dò tó mi kọ̀ọ̀kan mi o in fact àwọn tí mo ti ẹ̀ wá bẹ̀rù jù gan làwọn tí ń bọ̀ lẹ́yìn because ibi tí wọ́n máa dé àti ìmọ̀ ìdẹ́rùn tó gbọ́dọ̀ sí dáadáa sáwọn èrò tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè bá treat ẹ dáadáa kí wọ́n dẹ̀ fi ọ̀wọ̀ àgbà wọ́ ṣùgbọ́n gbà tí wọ́n gangan bá ti ń béèrè fún àgbà lọ́wọ́ wọn ọmọ ní respect lady yẹn ó ti bàjẹ́ gan woman yẹn kò tiẹ̀ mọ̀rọ̀ sọ gan níjọ́ lọ bẹ̀rẹ̀ ìyẹn ọ̀kan nìkan kan it's not how far but how well tí wọ́n bá ń béèrè pé ìjọ́ wo lẹ́nìkan bẹ̀rẹ̀ tàbí olè sọ̀rọ̀ ojú lágbájá lọ ó wà wọn ipob ni wọ́n ti bẹ̀rẹ̀ agitation síwájú tiwa long time ago wọ́n bíùdì lórí eléyìí tó fa ogun abẹ́lé ní 1967 tá a parí ẹ̀ ní 1970 Biafra tí wọ́n ń béèrè fún gbà yẹn òun náà ni wọ́n ń béèrè fún nísìn àwa ò dìde ńgbà náà a béèrè rárá a bẹ̀rẹ̀ agitation tiwa nísìn fully kò tí ì gbọ́dún kan kò tí ì gbọ́dún méjì and may I tell you categorically pé àti lé wọn bá àti yà wọ́n lẹ̀ gbogbo àgbáyé náà ti gbọ́ wípé Yorùbá kan ní Nàìjíríà o wọ́n bèrè fún Yorùbá nation wọ́n mọ̀ wípé Biafra náà bèrè fún Biafra but ibi tí wọ́n wà àtijọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àtúntì fẹ́ jù wọ́n lọ so ti rí pé not how far but how well ìgbà téèyàn bẹ̀rẹ̀ mátà ibi téèyàn gbé dé ńlọ́jẹ́ pàtàkì so àwọn tán ni wọ́n ń sọ̀rọ̀ yìí gan mi ò rí wọn rí ó lè rí gbogbo èèyàn rí o
ọ̀dẹ̀ lè gbọ́ gbogbo èèyàn rí àwọn èèyàn lọ́wọ́ ń sọ káàkiri orí Facebook àbórí YouTube boni no abẹ́ni kankan àsáyìn wa pé ìwọ agitator ni ọ́ ìwọ agitator lọ́mọ jẹ́ so ká wá kó gbogbo yín bá a ṣe fíns agitator ká kó yín jọ sí bọ́ọ̀rù ẹnu wa ni wọ́n ń gbọ́ síbi ṣèṣe wa ni wọ́n ń wò ni wọ́n fi rí ok eléyìí jà fún Yorùbá lóòótọ́ advice mi fún ẹ̀yin tẹ́ ẹ pera yín ní agitator because ẹ ti sọ pé mi ò kí ń ṣe ara yín mi ò dẹ̀ kí ń ṣe ara yín mo agitate láàyè ara mi mi ò bá yín ṣe o ọmọ tó bá sí pálí èèyàn gbé imú múná tó bá yàrá lárí èmi ìfetìpátì kóòkó báyàn ṣe ẹ bá fẹ́ mi ni mi ò máa ń fẹ́ bíbàgbé èèyàn ọ̀wọ́ o bíbàgbé èèyàn ọ̀wọ́ mọ́ kọjá lọ síbòmí ń bi tán fẹ́ mi fẹ́ bùkátà mi lákàndá omi tó ń fẹ́ mi fẹ́ bùkátà mi o mi tó ń fẹ́ mi fẹ́ bùkátà mi. ṣùgbọ́n tó bá o ti tán nú èmi àkàndá o tẹ́ni ọmọ ológun sọ̀rọ̀ sí mi mo lè fún lésì mo lè má fún lésì ó ti tán nú èmi àkàndá. sàṣàlá agitator tàbí ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn ṣe ṣó tẹ́ ẹ̀ tí ì sọ̀rọ̀ sí mi lọ́nà kábí kejì rí ǹjẹ́ gbogbo yín mo dá lóhùn but whoever tó bá rí pé ó ń sẹ̀mí tàbí bóró pé ó ń sẹ̀mí tàbí mo rí pé ó sẹ̀mí èmi àkàndá ń fi alálẹ̀ Yorùbá sọ láàárọ̀ yìí pé mo gbàgbé ẹ̀ mo dáríjì anybody mo dáríjì everybody mo dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni pé ọmọ ìyá kan náà ni wá mo free με anybody I can talk to anybody mi ò kí ń bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ẹ mọ reason ìdí tí mi ò fi ń bá yín sọ̀rọ̀ ni pé mo ti study gbogbo yín dáadáa tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa ń rìkọ́ọ̀dù voice ìyẹn lẹ máa ń fi àtàkì ara yín later mi ò dẹ̀ fẹ́ kéèyàn gbọ́ voice mi jáde ìdí nìyẹn tí mi ò kí ń fi dá sọ̀rọ̀ tí bá wà nù platform náà ẹ send voice note o mi send message mi send voice note torí ẹ̀rù Yorùbá tó bà wàá máa bá wọn sọ̀rọ̀ ó lè máa bá wọn sọ̀rọ̀ gidi wọ́n á dẹ̀ máa rìkọ́ọ̀dù voice yẹ ìjọ tẹ́dẹ̀ àyèdè bá wá ṣẹlẹ̀ tàbí àìgbọ́ra ẹni yé àárín àgbọ̀dọ̀ tájọ sọ́ta nísìn that is madness craziness ìyẹn ti kó agitation so ìdí pàtàkì lélẹ́yìí tí mi ò fi ń pè yẹn o gbé lágbájá pé tàmẹ̀dùn báwọn sọ̀rọ̀ mi ò ń pè yàn ẹni ó bá pè mí mo máa farabalẹ̀ dá wọn lóhùn kò dẹ̀ tí ìsẹ̀ntọ́ wá sọ́dọ̀ mi tí mo reject rí and whether you like it or not pioneer ni mí ó tẹ́ ọlọ́run kò tẹ́ ọlọ́run ó gbà bẹ́ẹ̀ náà ni mo bẹ̀rẹ̀ agitation yìí whether you like it or not pé èèyàn kọ́kọ́ kẹ́gbẹ́jọ láti agitate fúnra Yorùbá mo wà nínú àwọn tó kọ́kọ́ kójọ tó kọ́kọ́ dálẹ̀ tó kọ́kọ́ pe àkíyèsí àwọn èèyàn sí so why now tí wàá sọ pé pretender ni mi ò kí ń ṣe agitator ṣe ìwọ lọ bá mi rò ó lọ́dún 2018 tí mo ti bẹ̀rẹ̀ ìwọ lọ bá mi rò ó tí mo fi dá agitation for Yorùbá Republic kalẹ̀ lórí Facebook ìwọ lọ bá mi rò ó tí mo fi dá platform kalẹ̀ tí mo fi káwọn èèyàn rẹpẹtẹ sí ìjọ́rí tí wọn náà ló ti wá ya jáde ní ìsìn wọn wá di agitator wọn wá lèmi tí mo dálẹ̀ mọ́ sí mọ́ ìyẹn ò tiẹ̀ dẹ̀ wá kàn mí torí pé mi ò ṣe nítorí tiwọn mò ń ṣe nítorí ara mi àti nítorí ẹbí mi tọ́ra àfáà tó ní yóò mọ́ ọmọdé oníjẹ tíra ẹni tó nílùú ó dùn òun nìkan kọ́ ni yóò jẹ́ wọ́n ti máa sọ pé mò ń jà fún àbí mò ń jà fúnra Yorùbá mò ń tanra mi ni mò ń jà fúnra mi torí tó bá dùn màá jẹ́ mo sì ń jà fáwọn ọmọ mi tó bá dùn àwọn ọmọ mi ó jẹ́ mẹ́ tílẹ̀ Yorùbá bá wà ní àlàáfíà mi ò ní káyà sókè pé àwọn ọmọ mi lọ léèwé àkànmọ́ lọ́jọ́ wọn gbé o àkànkan tiẹ̀ mọ́ ṣe jàǹbá fún wọn o ńgbà tá àlàáfíà àti ìdẹ̀rùn bá wà ìyàwó mi ò ní lọ́jà kí n káyà sókè pé bó ni ó sì dé báyìí ńbò lọ́wọ́ á dé báyìí ẹ ló ìbọ̀lẹ̀ wá kò ní sí káyà sókè àbúrò mi ò ní lọ́rin àjò kí n mọ kẹ́mi sókè tá a bá fẹ́ jà fún Yorùbá ẹ jà fún Yorùbá tọkàn tara àwọn platform tẹ dálẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ra yín bẹ́ẹ̀ yọra yín kó bẹ́ẹ̀
èyí tẹ́ áàdì mi sí ó dàbí n ò tiẹ̀ rí mọ́ gẹ́gẹ́ bí yọmí fúnra yín ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá yọmí fúnra yín màá hẹ̀bù yín láti yọra mi kó láàrin yín. Gbẹ̀ngà Adéwùsì sọ̀rọ̀sọ̀rọ̀ ni kò darapọ̀ mọ́ FIBAN ìyẹn Freelance Independent Broadcast Association of Nigeria ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ pèdèpèdè. Gbẹ̀ngà Adéwùsì ó darapọ̀ kò dẹ̀ sọ pé kí Gbẹ̀ngà Adéwùsì ó máa jẹ́ nǹkan tó jẹ́ tàbí tó máa jẹ́ láyé. Bákan náà ni Kọ́lọ́ Láwùyí of blessed memory ibi tó bá wà lónìí ilẹ̀ rí Kọ́lọ́ wọn fọ̀run kẹ́ kí gbogbo tó fi ilẹ̀ kọ́ máa dá sí kọ́ máa bàjẹ́ Kọ́lọ́ Láwùyí. Ọmọ Yorùbá tó bá lòun ọ̀gbọ́ Kọ́lọ́ Láwùyí tàbí ọmọ Kọ́lọ́ Láwùyí then a jẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ bí ọ níbi 2005 ní. Kò darapọ̀ mọ́ FIBAN kò dẹ̀ sẹ́gbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí pèdèpèdè kankan. Kọ́lọ́ Láwùyí tó fẹ́ dà láyé lọ́dà ikú tó sáré dẹ́mi ẹ̀ légbodò ó ní ọ̀jẹ́ ká gbádùn rẹ̀. So ẹ á dì mí sí agitation broadcaster àbí media kìíní kan tẹ́lẹ̀ dálẹ̀ kò má ta o kò túnrun kan lára mi kò háàdì nǹkan kan sí profile mi honestly òfin kó popularity mi kò dé dínkù níbẹ̀ because I am progressing day by day. I am having impact day by day. Ìran Yorùbá wọ́n dẹ̀ mọ̀ wípé ok ọmọ yìí wà nínú àwọn tí ń jà fúnra wa. Ìwọ kọ́ ló sọ fún mi bóyá agitator ni mí àbí pretender ni mí. Jẹ́ kí lẹ́yìn ọ jẹ́ ààfin inú mi. Kò yẹ ọ jẹ́ kí ẹ̀rí ọkàn adájọ́ àgbà tó ju gbogbo adájọ́ lọ ẹ̀rí ọkàn ní jẹ́ kó jẹ́ mi lẹ́rìí pé mò ń jà fún Yorùbá o àbí mi jà fún Yorùbá o èmi ò rán wọn sẹ́ mi ò expect kó yìn mí. Àǹtẹ́ bá fẹ́ àdì mi sí any platform ẹ kọ́kọ́ sọ fún mi o bí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ṣe ń fi mí síbẹ̀ màmá yọra mi kúrò ńbẹ̀. Ẹ kọ́kọ́ sọ fún mi kò sẹ́ni tí èmi Àkàndá ò lè bá ṣe ẹ mọ̀ pé mo make it publicly wípé kò sí ẹgbẹ́ tó ń jà fúnra Yorùbá tí mi ò lè bá ṣe tó bá sá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ Yorùbá nation ni ẹ pè mí at any time màá dá yín lóhùn. Tẹ́ bá jẹ́ gbọ́ káàkiri ẹ máa gbórúkọ ẹ máa gbọ́ mi níbi tí mo ti ń ṣe oríṣiríṣi àwọn nǹkan fún oríṣiríṣi ẹgbẹ́ tí ń jà fúnra Yorùbá. So dẹ́ẹ̀dẹ́ mìràwó ègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe o ẹ yé bára yín jà ẹ yé takora yín lórí social media ẹ yé dárúkọ yín sí nǹkan tí ò da ẹ tiẹ̀ mẹ́nu kò nínú ìjà fún dídí ọ̀sẹ̀ kan káwá wo bí tá a máa gbéra wa dé. Lágbájá ni ọ̀dà tàmẹ̀dùn ní òṣùwọ̀n ìwọ tó ń sọ̀rọ̀ pé nìkan ọ̀dà ìwọ ń kọ́ sí wọ́n da. Èmi ò pé tán mi ò dẹ̀ lé ẹ́fà pé tán gbá tí mi ò kí ń sáńgẹ́lì mi ò dẹ̀ kí ń sọ lọ́hùn mi ò ti expect láti pé tán mò ń bọ́ lọ́hùn jìjà àgbà nù mò ń bọ́ lọ́hùn pípò nù n bá sọ pé mo fẹ́ mọ́ who am I aṣọ ọrùn mi lọ́mọ o mo mọ́ o. À ń pé mo wọ iṣọ Yorùbá nation kò túmọ̀ sí pé mo ń jà fún Yorùbá nation ọkàn mi lọ́wà I rest my case Jésù Olúwa wa ẹgbẹ́ Allahu Akbar. Ẹ má gbàgbé láti like láti follow page mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórí ní tá a bá ń sọ kó lè bá àkárí ilé kó lè bá àkárí oko náà ní bákan náà YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko live Àkàndá ọ̀rọ̀ Awíkonko live ibi tẹ́ ẹ ti máa gbọ́ nǹkan tó tó nìyẹn o àwọn nǹkan tàtijọ́ ló wà ní Àkàndá ọ̀rọ̀ Awíkonko still náà àwọn yẹn ti subscribe síbẹ̀ bí n ò tiẹ̀ dárúkọ rẹ̀ mọ́ because òun lọ́dàbí ẹni pé wọ́n kọ̀ọ̀kọ́ rí so ilẹ̀ Yorùbá ò ní dàrú o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú o lu gbogbo wa ni ó tòrò ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851